Kilarigbo Live TV. Exploiters, I think we just be living in a trance land. Oh my God, oh yeah. The only fine girl, only fine girl I know. Only fine girl, only fine girl in my soul. Only fine girl, may I get chance for my soul. If you ever leave me, only go, I will go. Only see me, only go.
Kilarigbo, Kilarigbo, nǹkan tá a rí gbọ́ ni wípé Mercy Aigbe'S movie premiere aláwa lẹ́nìí. Nǹkan tá a rí gbọ́ nìyẹn, a wà níbí yìí lálẹ́ yìí láti wá wo movie Ada Ọmọ Daddy. Mo dẹ̀ máa sọ fún ẹ̀yin tẹ́ wà lé tó bá ti jáde kẹ́ make sure pé ẹ wo ẹ má gọra yín o, movie tó dùn ni. Ó ti bọ́ta láti December 15, Ada Ọmọ Daddy. Inú mi dẹ̀ dùn pé gbogbo wa la túyàyà la wá síbí báyìí láti wá kó Ada Ọmọ Daddy sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ.
ìbàdàn gan tó jù tí a lọ irọ́ àti bùbá yẹn pẹ̀lú gèlè kó tó lò. ẹ lẹ́ńbẹ̀ o ẹ̀yin èèyàn mi orúkọ ti tèmi ni Akíntayọ̀ Fáníran ṣùgbọ́n ẹ lè pè mí ní Táyọ̀ Fáníran so èmi ni mo play character ẹni tí a ń pè ní Victor Ẹ̀pẹ̀yọ́n ọmọ ìlú Calabar crossover láwọn ẹbí Victor ti wá so ó dùn mọ́ mi gan mo gbádùn ara mi ìgbà tí mo ń play character yẹn ìgbà tó tẹ̀ kọ́kọ́ fún mi script tí mo rí inú mi dùn pé èèyàn gidi ni bọ̀bọ̀ Victor even tí o bá ní èèyàn gidi mi ní choice wọn bọ̀ mo láì Victor torí pé èèyàn gidi ni èèyàn tó ṣe bá rìn tó ṣe bá jáde tó ṣe bá yangàn so tó ṣe mú yangàn so inú mi dùn ìgbà tí mo dẹ̀ tún débi tí mo ti ń ṣiṣẹ́ mo ráwọn àgbààgbà òṣèré tí mo wò nígbà tí mo kéré tí mo wò wọ́n tí mo fi dàgbà tájọ wà nínú eré yìí inú mi dẹ̀ dùn pé ìbágbé wa ìbáṣepapọ̀ wa ó dùn gbogbo wọn gbádùn mi èmi náà gbádùn wọn àjọ gbádùn ara bóyìnbó ṣe ń gbádùn tí gbogbo nǹkan lọ létòlétò àti arábìnrin tá à ń pè ní Ọmọwùmí Dàda ẹni tí èmi àti ẹjọ́ lẹ̀pọ̀ gọ́nù eré ẹ máa rí bó ṣe dùn tó so òun náà àjọ wà pa gan a máa ń ṣeré àti ẹ̀kún rẹ̀ wá a máa ṣiṣẹ́ gan bọ̀ onírẹ̀wá a sì máa a máa ń múnú ara wa dùn bá ṣe ń ṣiṣẹ́ ẹ̀ nítorí pé nǹkan tá a fẹ́ ṣe ni a ti rí irú ọjọ́ òní a ti rí bó ṣe máa rí nígbà tí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá wò ó a ti wò ó pé a gbọ́dọ̀ jáyín kulẹ̀ torí ẹ̀ la ṣe fẹ́ kẹ́ jáde ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí ẹ make sure pé ẹ lọ sí ibi tí wọ́n ti ń fi eré hàn ní tíátà ibi tí wọ́n ti ń fi hàn lórí àwọn ẹ̀rọ amóhùnmáwòrán tó tóbi tẹ́ máa gbádùn ara yín ẹ lọ wéré yìí kẹ́ wò wá kẹ́ wá sọ pé ẹ pọ̀ lọ́n lọ́gàá so ẹ jọ ẹ lọ wò wá lọ́jọ́ yẹn tó bá ti jáde a dẹ̀ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ nípa bẹ́ẹ̀ nǹkan tẹ́ bá feel gangan bẹ́ẹ̀ ṣe rò nípa eré tá a ṣe yìí a fẹ́ kẹ́ jáde kẹ́ máa sọ lórí Twitter Facebook Instagram TikTok everywhere da gbogbo gbòòrò kọ́ mọ̀ pé àwa ní kíni àwa ló kàn. Kilarigbo Live TV.